ṣe alákọ̀ọ́kọ́ òun ní gbé káfíń àwọn ìgbé kò sí ẹni kankan tó jẹ́ pé àgbọ̀rọ̀ rẹ̀ kò tí lápọ̀ ní àbí ìṣe rẹ̀ kò tí lápọ̀ kò sẹ́ni kankan tá a máa ń gbà pé ó ti ṣe yóò wá di ẹ̀sìn fún wa ẹ̀yìn ẹnìkan tí máa ń ṣe tí máa ń sọ tí ó di ẹ̀sìn fún wa wọn là ń lọ Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ pé àwọn afọ́nà mímọ́ bá sọ nípa tawhid wọ́n sọ pé tawhid méjì ní bẹ̀rẹ̀ lábẹ́ gbọ́dọ̀ ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan rasulullah tábà tí ń jẹ́rìí pé ọ̀tọ̀ sí Ọlọ́run táà ń jẹ́rìí pé òjíṣẹ́ Ọlọ́run wà lànàbí tawhid méjì ní tawhid al-mursil wa tawhid al-mursal à ń sọ pé ọ̀tọ̀ ṣoṣo lọ́rọ̀ kò pé méjì kò pé mẹ́ta ábẹ́rẹ́ pàṣípò yóò ju bẹ́ẹ̀ lọ bákan náà à ń jẹ́rìí pé ẹ̀yin ẹni kábọ́lọ̀ máa sọ wa tá a lè tẹ̀lé ní gbogbo ìgbà láì lójú ẹ̀yìn wọn là nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni yòókù à ń tẹ́ kí n tó bá ṣe pẹ̀lú kànábì àwọn afáàmọ́ ṣàlàyé wọ́n ní àkọwálù wọlé náà ọ̀rọ̀ táwọn afáàbà sọ wọn yustadallu laha la yustadallu biha àmà fi kí ọ̀rọ̀ ànẹ́bí lẹ́yìn àpọ̀jù ọ̀rọ̀ ànẹ́bí àgbèsíwájú ọ̀rọ̀ táwọn afáà ṣe yóò wà máa tọ̀ lẹ́yìn kìí sí pé àdì ọ̀rọ̀ afáà síwájú a máa fi ọ̀rọ̀ ànẹ́bí tọ̀ lẹ́yìn bá ṣe bá àwọn alóòṣẹlẹ̀ mẹ́sàn án tá a bá gbé ọ̀rọ̀ afáà kan síwájú táwa ń fi ọ̀rọ̀ ànẹ́bí tá a fi ń tọ̀ lẹ́yìn ó túmọ̀ sí pé ẹ̀sìn oníjẹ́ ọ̀kan bọ́tá bá gbé ọ̀rọ̀ ànẹ́bí síwájú táwa ń fi ọ̀rọ̀ àwọn àfáà tọ̀ lẹ́yìn èyí tí bá bá àgbà lọ èyí tí ò bá ti bá lọ àgbà pé àṣìṣe ni eléyìí kan kọ́kọ́ tí mo gbà pé Ibn al-Qayyim rahimahullah ta'ala fẹ́ ṣe àfihàn rẹ̀ fún wa kì í ṣe pé kọ́sùmù wọn òní láti sọ pé ebi wọn sí òní máa ṣe àkọ́kọ́ ní ẹlẹ́kejì òní bí àfọ́ ìjọba òní káfàlì márùkà nobla àǹtọ̀ àdá máa yí òní ó tó fún yàrá gbà yàn lẹ́ni ẹni pàtàkì ẹni yẹ ẹyẹ kọjá bí àwọn ibi tí yàn ti ṣe mistake ààyè tó jẹ́ pé níwọ̀n bá ní tó túmọ̀ sí náà ni pé àwọn mistake tí wọ́n máa sọ ti ṣe níwọ̀n bá ní tí mistake yàn tó bá máa níwọ̀n bá ìwé ìlú bẹ́ẹ̀ onímọ̀ Al-Imam Malik rahimahullah wọn náà máa sọ pé laysa al-alimu alladhi la yukhti tábà pé èèyàn ló ní mímọ̀ kò túmọ̀ sí pé onímọ̀ ṣàṣìṣe o lásán pé kó ní jàwáàdì kàwá lójú ẹsẹ̀ tó mẹ́rẹ́ sá kò sí bó ṣe lè mọ eré sá tó kò sí bó ṣe bí ọ̀nà ṣe lè yọ lẹ́sẹ̀ rẹ̀ tó ẹsẹ̀ rẹ̀ ó kọ́lẹ̀ ìjọ kan bẹ́ẹ̀ náà kò sí bá fà ṣe lè mọ̀mọ̀ tó níjọ́ kan yóò ṣe àṣìṣe torí kìí sọ ní ọlọ́ọ̀bá náà sọ so kamel ọlọ́ọ̀bá nìkan lónìí so tó bá rí pé ìlú masoud tó jẹ́ pé àṣìṣe níwọ̀n bá náà lọ́ṣọ́ gẹ́gẹ́ tí wọ́n máa ní kó aṣọ ó ní lẹ́yìn sọ̀dà àárín alẹ́ ìlà yóò ti àfa àkọ́ ni pé kò ní ṣàṣìṣe kò sí ṣe kára àfa kó mọ̀ wá ní àṣìṣe wọ́n ní sọ́nà mọ̀ ká sọ̀rọ̀ sọ̀rọ̀ àbúrò wàkọ́lá àkọ́kọ́ òkú ẹni tó jẹ́ pé ibi tó bá ti gbà ó pọ̀ ju ibi tó ti ṣe lọ fọwọ́ dáhùn àfáàní ọ̀gbẹ́ ilé àlèfimọ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ tá a bá ti rí ẹ̀rí kan lọ́dọ̀ àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam èèwọ̀ ni àyẹ̀mọ́ fi ọ̀rọ̀ àfáà kan àbí ọ̀rọ̀ ẹni kankan ká iná mọ̀ká àyẹ̀mọ́ fi lọ́rọ̀ àlẹ́wà Muhammad àyẹ̀mọ́ fi gbà dáná وكان دائما إدامة الصلاة وكان دائما يقيم الصلاه إذا رفع من الركوع وبين السجدتين ويقول لا تجزئ صلاة لا يقيم فيها الرجل صلبه في الركوع والسجود ذكره ابن خزيمة في صحيحه ونعم النبي صلى الله عليه وسلم وبسط أريكم به وكان دائما من دلوله النبي صلى الله عليه وسلم يقيم الصلاه إذا رفع من الركوع النبي ما نروي tó bá ti kú òní òkú ànábì ó dúró
tẹ́yìn ló fi nà ẹ̀yìn rẹ̀ ó nà tọ̀tọ̀ ó ṣe wà nídùúró wà bẹ́yìn náà sátidàtẹ̀yìn bákan náà láàrin sùjúdù méjèèjì Ànábì máa ń jó tó jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ó balance sórí ìdúró kápẹ́tì tí èyí tó bá kù ní òkú Ànábì ó nà ó tẹ́yìn rẹ̀ ó fi balance tẹ́yìn rẹ̀ ó nà tọ̀tọ̀ sí orí ìdúró ó lọ ẹ̀kọ́ Ànábì máa sọ pé láti sí sọ̀dáàtún láàrín kí mo fi àwọ́jọ́lò sọ̀dáàrù fẹ́ òkú ìwọ̀ sùjúd. Ànábì máa sọ fún àwọn sàábé ibi ìwọ̀n kan tó bá ti jẹ́ pé ìgbà téèyàn kó orúkọ tó yẹ kó nàró tí ò bá ti nàró kí gbogbo ẹ̀yìn rẹ̀ náà tọ̀ ìran tó bá kéèyàn bá mú kó wọlé alìsà ó túmọ̀ sí pé láàṣọ látara ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ ò ní àwọn yẹn bákan náà fi sujud àti níbi sujud ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí àwọn kan tó ṣe pàtàkì káfọ́kọ́ sí i tẹ́bá rántí bí láti bẹ̀rẹ̀ àwọn nǹkan yìí ni Ànábì sallallahu alaihi wasallam èmi ó rí lára ẹni tó sọ pé kọ́ lọ tún wọ̀n ẹ̀kí Ànábì fi ní kò tí kí wọn Ànábì ní kẹ́lẹ̀ jẹ́ fasọ́lẹ̀ fa innaka lam tusalli Ànábì lọ kí wọn padà kò tí kí irúgbìn ẹ̀ náà ni òlẹ́ ìfà náà rí lára ìtúrí tó kírun tó wá bí lè pè múùfù kàmì tó sọ́lì àkẹ́ ó tó yọ ọdún mélòó tó ti kírun báyìí arákùnrin ni múùfù àbáyé ní sáà ó ní láti 40 years bó ṣe kírun yẹn òlẹ́ ìfà ni múùfù àbáyé ní sáà náà sọ lẹ́yìntà ó túmọ̀ sí pé gbogbo 40 years tó lò ó kírun èyí tó fà ní pé ẹ tó bá ti dé pé kò sí yàtọ̀ láàrin sùjúdù kìíní àti kejì níbi ọ̀rọ̀ rẹ̀ wà láìpẹ́ tí ó kẹwọn bẹ́ẹ̀ náà gbogbo tó bá dìde láti ọ̀pọ̀ tí ó wá farabalẹ̀ kẹ́yìn rẹ̀ náà kó tó lọ sùjúdù bí ìgbà tí ó kẹwọn ló jẹ́ pé nígbà ní ẹ̀kọ́ Ànábì sọ ìnàwọ́tò làyàn sọ́rí fún mi sọ̀rọ̀ àti ẹnu ní ó kẹwọn tó ṣe assalamu alaykum Ànábì ní wàlá yuktabu lahu wọn àbẹ̀ ní kọ́lẹ̀ nínú ẹ̀sán àwọn rẹ̀ ju pé tán bá dá ìrun sí mẹ́wàá ẹyọ kan péré lónìí nígbà tí Ànábì ní ẹlòmíì tán bá dárun sí méjì yóò ní half ẹlòmíì tán bá dá ìrun sí márùn yóò ní ẹyọ kan táwọn mi fi gbà débi pé ẹlòmíì yóò sì jáde pọnú assalamu alaikum kò sì nínú ọ̀rọ̀ tí wọlé wọ́n mọ̀ ló dé pé tẹ bá wò ìgbà tí Ibn al-Qayyim rahimahullah ta'ala ìgbà tó ń ṣàlàyé anwa'u al-qabul tábà sọ pé Ọlọ́run dáṣẹ́ ọ̀nà mẹ́ta ni Ọlọ́run dáṣẹ́ qabul kan wà tó jẹ́ pé qabul títí al-ijza pé ẹni yẹn ti ṣe tọ́nà ọba nígbà wọ́n lè mọ́ standard fábẹ́lú ẹni sí èèyàn kí ọ̀hún gbogbo bó ṣe wá kí wọn sọ́kànlẹ̀ lórí wọn ó ń wọ̀ tún ó ń wọ̀ sí ṣùgbọ́n kò tọ́ ẹ̀yìn sí kíbla ó kà farabalẹ̀ tó bá sálámà àwọn yẹn tán àmì nípò tuntun ìran tó gbà yẹn ìran tó kí yẹn ìran tó wọlé bó ti yẹ jẹ́ pé ládàá rẹ̀ jẹ́ máa pọ̀ ṣùgbọ́n táwọn ìgbà sọ pé láàtò tí ó sọ̀dá àbí ní ìran kan ò máa kò wọlé kìí ṣe òun àní ká kún pé ẹni yẹn ti ṣe tọ́nà bá ní mọ̀ṣọ́ àní ká pé ó ti mú òun yẹn wá tó bá jẹ́ pé ìjìzá òwú àfúnni tó bá jẹ́ pé ìran yẹn wọlé Ànábì ò ní sọ fún ẹni tó kírun lẹ́ẹ̀mẹ́ta pé ẹrọ jẹ́ fasọ́lì innaka lam tusalli ó tún wọ́n sí nínú àwọn ibi tó ṣe pàtàkì téèyàn gbọdọ̀ fọkàn sí níbi ìwọ̀n èèyàn ó ní gbogbo àwọn orígun báyìí ló jẹ́ pé bá rí àwọn afá tó bá ń ka arkanu sọ̀rọ̀ tó bá ń ka orígun wọn tó bá ń ka lọ wọ́n sọ pé àwọn òkú wọ́n ní rògbò táwọn lọ orígun tó túmọ̀ sí pé tó bá ti pọ̀ nù àwọn ìlú lálàáfíà ó wà ní tá a bá ti wá ń ka lọ ó wà ní wal-qiyamu lahu tá a bá ní gbogbo káàkiri kẹ́yìn wa kó náà tọ̀
nínú orígun ọ̀run ẹ̀yìn wa kó ná nínú orígun ọ̀lẹ́lẹ́ ẹ̀dẹ́ ká fi ọ̀nà sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó má jẹ́ ká ṣe àṣìdánúṣẹ́ wọn wà káàkiri ìdásítáwà kọ̀ iná ìkọ̀ọ́l tàbí bá ti bá dúró tó jẹ́ pé ó nàró dodo ẹ̀yìn rẹ̀ nàró tán qal anábí ó sọ pé rabbana walakal hamd wa rubbama qal rabbana lakal hamd ó di mélòó kí lálá kọ̀kọ́ rabbana walakal hamd ẹlẹ́ẹ̀kejì rabbana lakal hamd wa rubbama qal wọ́n ní nígbà ní anábí ó sọ pé allahumma rabbana walakal hamd mẹ́ta nìyẹn rabbana lakal hamd rabbana walakal hamd allahumma rabbana lakal hamd wọ́n ní sahha dhalika anhu wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ anábì wa muhammad sallallahu alaihi wasallam wa amma al-jam'u bayna allahumma wal wa falam yasihha anhu ẹ máa wọ́n dáhùn sọ báwọn wọ́n ní wa amma al-jam'u ibn al-qayyim rahimahullah wọ́n ní ṣùgbọ́n káwá papọ̀ gbólóhùn allahumma àti káwá fi wá sí alhamdu wọ́n ní eléyìí kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó túnmọ̀ sí pé inú ọ̀nà mẹ́rin ibn al-qayyim gbà pé ọ̀nà kan fẹsẹ̀ rinlẹ̀ allahumma rabbana lakal hamd ó fẹsẹ̀ rinlẹ̀ àbí rabbana lakal hamd ṣe mọ̀ pé mọ̀ yọ wá kó mẹ́ àbí ẹ jẹ́ kí n tó báyìí rabbana lakal hamd àbí rabbana walakal hamd allahumma rabbana lakal hamd wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló bẹ̀ sẹ́nilẹ̀ káwá sọ pé allahumma rabbana walakal hamd wọ́n lam yasihha anhu kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam wa hadha minhu wahamu èyí tí Ibn al-Qayyim náà sọ yìí mistake kan náà ebi tọrọ ọmọ ebi tó wà nìyẹn ma hawala ilma ahad kò sí ẹyọ ẹnìkan tí máa ń máa tán ló fi jẹ́ pé ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullah ta'ala inú risala Raf'ul Malam anil a'immatil a'lam ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni tó yẹ pé tá a bá kà á máa fi àwọn àfa á máa fi wọ́n sí ààyè ọwọ́ wọn ṣùgbọ́n àní sọ wọ́n di ànábì ọlọ́run wa á fún àwọn àfa á fún wọn lọ́wọ́ á bu ọwọ́ fún wọn nítorí pé gẹ́bí tá a sọ kafal mar'a nubla an tu'adda ma'ayibu ẹni tó yẹ pé àṣìṣe rẹ̀ bá mọ níwọ̀n bá èèyàn ní tásìṣe èèyàn tó bá ṣe kà wà lẹ́yìn lẹ́ni ẹ̀ nítorí pé kò sẹ́nì kankan tó jẹ́ pé ó wà nílé ayé tí ò ní ní mistake bí tó lẹ́kọ́ máa lọ́wọ́ jẹ́ pé eléyìí náà tó tọ̀rọ̀ ọ̀hún là ń sọ nínú ẹ̀kọ́ yáyì tó yẹ kọ́ láàrin ara wa náà òun náà ni ọ̀rọ̀ náà pé khudil afwa kí ni túmọ̀ khudil afwa ọlọ́ba ni wà Nabi sallallahu alaihi wasallam máa lámójúkó dodo nǹkan má sọ pé dodo nǹkan àfi ká tìrìtì ẹ̀ wọ́n yé tìrìtì gbogbo àlámàrí wọ́n yé béèrè dodo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ khudi al-afwa ọlọ́ba Ànábì máa ní àwọn àgbà kọ̀ọ̀kan máa láwọn nǹkan kọ̀ọ̀kan tó ní máa kàkún ó mọ̀ ṣùgbọ́n ní kàkún Ànábì wa sallallahu alaihi wasallam Ànábì ni wa ma zada Allahu abdan bi'afwin illa izza ẹrú kan ò ní jẹ́ tí máa ń lámójúkò ẹrú kan ò ní jẹ́ tó máa ń lámójúkò àfi kó máa gbá yìí sí lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn wallahi bó ṣe rí nìyẹn ẹni tó bá máa ń ṣe àmójúkò yóò máa gba yìí lọ́dọ̀ Ọlọ́run yóò sì tún máa gba yìí lọ́dọ̀ àwọn ẹ̀dọ́ Ọlọ́run wa àpéjúwe kan wà tí mo ti mú wá rí yóò bá máa ń sọ wọn ní ìwọ̀nba ní nǹkan dùn mà ìwọ̀nba ó ní nǹkan dùn mà fápéjúwe ní ìsìn tí yẹn bá wọn mọ́tò lọ bó ṣe rí kó dáa tó tí ẹnìkan tó bá búrọ̀ṣì mọ́tò èèyàn wá sọ̀kalẹ̀ tí yẹn sọ̀kalẹ̀ gbogbo tó búrọ̀ṣì ń bẹ̀ kò ju bígbà tí wọ́n fi èso fa ìlà tẹ́ẹ́rẹ́ lọ yẹ́sì yóò dùn yàn pé ọkọ̀ tó clean báyìí ọkọ̀ tí wọ́n rán yọ́ lò tí yàn bá bẹ̀rẹ̀ sí wọ́n sọ pé kí ní kan yóò sọ téèbù bá kọ̀ tọ́yìn wọ́n sọ pé alájẹ́ ẹmọ́bìnrin
afẹ́ mọ̀ bọ̀nú ìmọ̀mù ẹ̀ mọ̀ bínú téèyàn bá ti fakọjá bó ṣe yẹ kí ni ó padà dì yóò dẹ̀tẹ̀ ẹnìkan lè dé wàlẹ́ ọmọ ọlọ́kadà kan lè dé kó ní aláàjì èló lẹ́ẹ̀fì tún ṣe kí ló dìyẹn ó dẹ̀tẹ̀ téèyàn bá tún wá fẹ́ mọ̀ fà lọ fọ́dà pé ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn tó bá jẹ́ gáràjì ni wàlẹ́ wọn lè yọ fìlà lórí èèyàn bọ́ èèyàn sọ̀kalẹ̀ ẹni yẹn ó búrọ́ọ̀ṣì mọ́tò ẹ̀ ó débẹ̀ kódà ó pọ̀ ó kéré ọ̀sẹ̀ àṣọṣù àdá abẹ́ àtẹ̀yìn létí kọlù mi ó ní alájẹ ẹ̀dùn ẹ̀ má bínú afẹ́ ẹ̀dùn ẹ̀ má bínú bọ́ọ̀nù mọ́tò rẹ̀ kó máa lọ wàhálà ibi tá àǹfààní ibi tá àpọ́nlé wà nìyẹn khudi al-afwa ọlọ́ni wa nẹ́bí khudi al-afwa ìwà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà kọ̀ọ̀kan nígbà míì ìwà nẹ́bí fi rírí sáláì rí fi gbígbọ́ fi ṣaláì gbọ́ èyàn ó rí ṣùgbọ́n èyàn ò ní sọjá èyàn ó mọ̀ èyàn ò ní fura èyàn ò ní fún àwọn èèyàn lára kó mọ̀ téèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ kílà náà bí sọ ma zada Allahu abdan bi afwin illa izza ẹrú kan ò ní rí báwọn yóò máa gba yìí ni yóò gba yìí lọ́dọ̀ Ọlọ́run yóò gba yìí ní ọ̀dọ̀ àwọn èèyàn so eléyìí nínú ẹ̀kọ́ ohun tó yẹ kí a kọ́ nìyẹn pé tá a bá fẹ́ jẹ́ kí àjọṣe wa kó pẹ́ láàrin ara wa a máa ní al-afwu fa innaka in talabta mu'adhaban rumta shatat man dha alladhi ma sa'a qattun wa man lahu al-husna faqat téèyàn bá sọ pé gbogbo àwọn tá a jọ máa ṣe pé àfẹ́ mistake àfẹ́ àṣìṣe àyìn tí ò ṣe ṣe lè yàn wá a máa ṣẹra wa a máa dojúkọ yorùbá ní sẹ̀mí bíọ́ ìlògùn ọ̀rẹ́ kìí ṣe ní gbogbo ìgbà o ẹ̀kọ́ kan a máa dojúkọ fúnra wa ẹ̀kọ́ kan a máa ní ẹ̀mí àforíjìn fúnra wa ṣùgbọ́n ó sì nǹkan tó burú kábíra wa nígbà tí bùkátà bá ń béèrè fún bí tí mo ti lọ wọn ni pé al-afwu nǹkan tí ó ṣe pàtàkì òun ni nǹkan tó ṣe pàtàkì so àwọn àfọ́ ní mímọ̀ tá a bá ti mọ bó ṣe yẹ ká bá wọn lò mo ní à fún wọn lọ́wọ́ ṣùgbọ́n à ní gbé wọn sípò ànábì wa Muhammad ṣẹ́rí ẹnìkan kan ò lè represent ànábì fún wa reason tí òfin ní rí bẹ́ẹ̀ ni pé tá a bá fẹ́ fi nísìnyí fàpẹ́jù tẹ́yìn bá fẹ́ fi àfá àti ń represent ànábì àfá àti ń kọ́ ni àfá gbogbo ayé so tí Yorùbá bá mú àfá kan pé àfẹ́ ilé ni táwọ́sá mú àfá kan pé títí á ní táwọn Ìgbò mú àfá kan lọ́wọ́ Nàìjíríà nìkan ó túmọ̀ sí pé opinion tá a fi máa sínú òpè mẹ́ta ẹyọ ẹnìkan tó lè wà hádà wa oní àlànàbí wa Muhammad ló jẹ́ kí n sọ pé tawhidu al-mursil wa tawhidu al-mursal bó sì jẹ́ pé àìpé nǹkan mí lẹ́yìn Ọlọ́run àìjọ́sìn fún nǹkan mí lẹ́yìn Ọlọ́run la ilaha illallah bẹ́ẹ̀ náà ni tawhidu al-mursal ẹni tó lọ rán sí wa òpè méjì àwọn yòókù nínú àwọn onímọ̀ bá ń bá ṣe rí kan pọ̀ tó wọ́n ń jíṣẹ́ lábẹ́ iṣẹ́ tànàbí jẹ́ ni èyí tán bá jẹ́ tó bá bójú ẹ̀ wọ́n gbà ládá méjì èyí tán bá jẹ́ tásìṣe bá wà ń bẹ̀ wọ́n gbà ládá ọ̀kan Ibn Mas'ud radiyallahu anhu ní kò pẹ́ yìí ó ń ṣàlàyé fún wa ipé Ibn Mas'ud radiyallahu anhu ẹmọ Ibn al-Qayyim òun sọ máa bí Ibn Mas'ud tó ń jẹ́ sàábé ṣẹ́yìn pé bí dáa ti lọ ní Ibn Mas'ud tó jẹ́ sàábé tó ń sọ fún wa pé Ibn Mas'ud ẹ má gbàgbé o tẹ́ ẹ bá gbọ́ pé Ibn Mas'ud tàbí tẹ́ ẹ bá kà á àbí tẹ́ ẹ bá rí pé Ibn Mas'ud kìí gbé ọwọ́ rẹ̀ fún kábárà nígbà tí ó bá dìde láti rùkú ẹ má sọ pé ẹ fẹ́ tẹ̀lé o àwọn nǹkan míì náà wà tó ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ mistakenly inú rẹ̀ ní tetbik ẹrántí inú rẹ̀ ní pé Ibn Mas'ud tó bá fẹ́ lọ rùkú òun ó pa ọwọ́ papọ̀ báyìí ọwọ́ méjèèjì tó papọ̀ yóò wá kó sí àárín ẹsẹ̀ méjèèjì instead tó fi jẹ́ pé a máa ń ṣe kíní wọ́n ní Ibn Mas'ud máa ń ṣe báwọn ní bákan náà Ibn Mas'ud tó jẹ́ pé ó náà tún ṣe iftirash tó bá fẹ́ lọ sí tó bá wà ní sujud gbogbo ọwọ́ rẹ̀ pátá gbogbo ẹ̀ ni ó dá lẹ̀ tó jẹ́ pé gbogbo bí tó yẹ kó wà lókè báyìí Ibn Mas'ud gbé kalẹ̀ báyìí oníṣẹ́ bí mistake kan nìyẹn lọ́dọ̀ ẹ̀
ṣe ní mistake kan ní pé Ibn Mas'ud radiyallahu anhu ó fẹ́ lead èèyàn méjì, Ibn Mas'ud dó sáàrin wọn, meanwhile yẹ kó dó síwájú. Ohun tó wá sọ yóò tán kò wá pẹ́ kò pẹ́ rẹ̀, òun náà wá kó sínú wá mú mi bọ́rọ̀ ọ̀nà ṣe rí mu. Òun wá sọ yí pé rahimahullahu ta'ala, wọ́n ní gbólóhùn rabbana walakal hamd ṣẹ́tìbá pé tàbá sọ pé rabbana walakal hamd wọ́n ló correct, rabbana lakal hamd wọ́n ló correct, allahumma rabbana lakal hamd wọ́n ló correct. èwo ni wọ́n sọ pé kò correct? rabbana allahumma rabbana walakal hamd, meanwhile ìyẹn náà correct, mẹ́rẹ̀ẹ̀rin ló correct. Sheikh Ibn Baz rahimahullah ta'ala nínú tàlíkọ́t wọn ni wa hadha wahamun minhu rahimahullah ta'ala, wọ́n ni wàhámù lélẹ̀ àṣìṣe ni lọ́dọ̀ Ibn Qayyim náà rahimahullah ta'ala, bal ó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, bí Ànábì sallallahu alayhi wa sallam nígbàtí Ànábì sallallahu alayhi wa sallam nígbà tó dìde, Ànábì sọ pé allahumma rabbana walaka alhamd, adékun mẹ́rin ló fẹsẹ̀ nílẹ̀, rabbana walaka alhamd, allahumma rabbana walaka alhamd, rabbana laka alhamd, àti kíni náà mẹ́rin ló fẹsẹ̀ nílẹ̀, wallahu a'lam. وكان من أديه إطالة هذا الركن بقدر الركوع والسجود، فصح عنه أنه كان يقول سمع الله لمن حمد، اللهم ربنا ولك الحمد ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد، على الثناء والمجد، أحق ما قال العبد وكلنا لك عبد، لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. Ibn al-Qayyim kó lórí yẹn, wọ́n ní wa kana min adihi, nínú ṣe Ànábì sallallahu alaihi wasallam lórí irun, wọ́n ní italatu hadha rukni, orígun tá a débẹ̀ yìí Ànábì sallallahu alaihi wasallam náà ó máa ń jẹ́ kó gùn, Ànábì máa ń fa gùn bi qadri ruku'i was sujud, ní òdiwọ̀n rùkú Ànábì àti sùjúdù yìí. Orígun wọládé, orígun ar-raf'u min ar-ruku' tàbí al-qiyam lir-ruku', pé a dìde láti rùkú tán àwa náà rẹ̀yìn, tẹ̀bá ti ká àdísì pé ẹni tí ò bá ti nà rẹ̀yìn kẹ́yìn rẹ̀ straight ní orígun yẹn ẹni ò ní ọ̀hún, torí pé al-qiyamu lahu ruknun min arkani s-salah. Ẹni tó bá jẹ́ pé rùkú rẹ̀ àti sùjúdù rẹ̀ kò sí ààlà ń bẹ, kí ni ààlà bẹ? Ààlà bẹ náà ni ká náà ró tọ́, ká dó tọ́. Ó ní wa kana min adihi, ó nínú ìlànà Ànábì italatu hadha rukni bi qadri ruku'i was sujud, ó ní pé ibi tá a dé náà, orígun tá a dé yìí, ẹ̀rọ pé rúkùnù ló pè, orígun tá a dé yìí Ànábì máa ń fàágùn ní déédéé bí ti máa ń fa rùkú àti sujud, ní déédéé bó ti máa ń fa rùkú àti sujud. Kí ni déédéé rùkú àti sujud tó sọ fún wa? Ashru tasbihat, déédéé tá a fi ṣe subhana rabbiyal azim, tá a fi ṣe mẹ́wàá. Onítẹ̀ báwo kọ́dùrù rẹ̀ náà ní bẹ́lẹ̀ ṣe máa ń gùn tá a bá dìde láti rùkú, à ń farabalẹ̀ náà ní déédéé àsìkò tá a fi rùkú àti ní déédéé àsìkò tí a fi máa ń sùn dáadáa. Ó ní fasahha annahu kana yaqul, orin ilẹ̀ lọ́dọ̀ Ànábì pàdánù máa ń sọ pé sami Allahu liman hamida. Yìí tí ò jẹ́ kí n lọ síbi àwọn ìtumọ̀ àwọn gbólóhùn tá a máa ń wí lórí ìrun yìí, ó ní pé awulẹ̀ ní kíláàsì kan fún, even though kíláàsì yẹn náà ó ti stop bọ̀, bóyá a tún padà wá síbẹ̀. Kíláàsì pé fikhu adhkari salah, àgbọ́yé àwọn ìrántí Ọlọ́run bá tá a máa ń ṣe lórí ìrun, àti ṣe fáwọn àsìkò díẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ insha Allah ta'ala tó kí ta bá ní ká máa sọ túmọ̀, ká máa sọ bó ṣe connect mọ́ orígun ọ̀run tó à ní lè tẹ̀síwájú dáadáa, a sì fẹ́ máa tètè tẹ̀síwájú. Ó ní fasahha annahu kana yaqul, ó rìnlẹ̀ pé tánàbí bá dìde kún orúkọ tó bá ti balance ẹ̀yìn ẹ̀tàn, ó máa sọ sami Allahu liman hamida, Allahumma rabbana walakal hamd, Ànábì sọ ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد، على الثناء والمجد، حق ما قال العبد وكلنا لك عبد،
la mani'a lima a'tayta wa la mu'tiya lima mana'ta wa la yanfa'u dhal jaddi minka al jaddu. Tẹ́ bá wọn tẹ́yìn farabalẹ̀ wí gbólóhùn yẹn yóò ti máa ṣe dédé subhana rabbiyal azim ní mẹ́wàá tẹ́yìn fẹ́ sọ. Wadih wa sahha annahu kana yaqulu fi ó dẹ̀rin lè pánà bí tó máa ń sọ níbẹ̀ pé Allahumma ighsilni min khataayaya bil ma'i wath thalji wal barad wa naqqini min adh-dhunubi wal khataaya kama yunaqqa ath-thawb al-abyad min ad-danas wa ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal maghrib. ajẹ́ pé dùá Abu Hurairah tánà bí máa fi ṣe iftitah àbí istiftah àyè méjì láti lè ṣe àyè méjì a lè ṣe níbi kábára àkọ́kọ́ jẹ́bù sọ́nà àdìsí àbẹ̀rẹ̀ra pẹ́tà Ànábì sallallahu alaihi wasallam bá ti kábára kan Ànábì ò dákẹ́ bá sìkò díẹ̀ wọ́n ni wà Ànábì sallallahu alaihi wasallam kí ló máa ń wí láàrin ìgbà tó bá kábára síkò tó ṣe kẹ̀rá Ànábì sọ pé mo máa ń sọ pé Allahumma ba'id bayni ila akhiri ó mẹ́rin pé ó rìn ilẹ̀ níbi du'a al-istiftah aw al-iftitah àdúrà tá a fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀rùn ó dẹ̀rin ilẹ̀ náà níbi du'awu raf'i mina ba'da ruku' àbí du'awu al-qiyam li ruku' àdúrà pé tá a bá nàró tán lórí ìrun orin ilẹ̀ náà ń bẹ̀. So eléyìí ó fi ń ṣàlàyé fún wa pé déédéé tó fi yẹ ká máa dúró ká máa sọ kí ìdúró wa lẹ́yìn ìgbà tí a bá ti rùkú tá a ti nàró tán ẹ jẹ́ ká jẹ́ kó máa súnmọ́ ní tá a fi ń forí kanlẹ̀ àti ní tá a fi ń lọ sí rùkú. wa sahha annahu karrara fihi ó dẹ̀ rìn lẹ̀ pé anábì sallallahu alaihi wasallam anábì sọ lọ́pọ̀lọpọ̀ gbà qawlahu li rabbiyal hamd pé anábì sọ gbólóhùn li rabbiyal hamd hatta kana bi qadri al-ruku' tó fẹ́ jẹ́ pé ó fẹ́ ṣe déédéé ìtànàbí fi rùkú nítorí fẹ́ sọ fún wa ní kó ṣe kí n bí o ní pé ìdúró lẹ́yìn rùkú ó yẹ kó máa fẹ́ dọ́gba pẹ̀lú tá a fi rùkú àti tá a fi ń ṣe sùjádà ó ní wa sahha annahu kana idha rafa'a ra'sahu min ar-ruku' yamkuthu hatta yaqula al-qa'il qad nasiya min italati li hadha ar-rukn. ó ní ó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam igbe tí ànábì tó bá ti dórí dìde ní rùkú yamkuth ànábì ó fara balẹ̀ hatta yaqula al-qa'il qad nasiya téyàn fẹ́ rò pé àbánábì ti dàgbéra sí rùkú sí ìdúró yìí àbánábì ti dàgbéra sórí ìdúró ni ìyẹn ìdúró èyí tí ànábì máa ń ṣe lẹ́yìn ìgbà tí ó bá ṣe rùkú tán. وأن ذكر مسلم أن أنس رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمده قام حتى نقول قد أوهم. وأن أنس سقي تنبي بدي لا تركوا تواوي يقولون سمع الله لمن حمده النبي وأدرو débi pé èyí ó rò pé àbí ànábì ò lákèésí pé ó yẹ ká lọ sí sùjúdù pé àbánábì ti dàgbéra ni thumma yasjud lẹ́yìn wá àgbà náà yóò wá ṣe sùjádà thumma yaqudu bayna sajdatayn kódà láàrin sùjúdù méjèèjì náà ànábì a máa jókòó hatta naqula qad awham táàfù rò pé wàá mú ti ṣẹlẹ̀ sánàbì bí mistake ti dé ànábì ti rò pé bóyá ti kírun tán o tó sì jẹ́ pé ó rántí láàrin sùjúdù méjèèjì nítorí nǹkan wa òun ni pé ìrun wa abùkátà as-sakinatu wal waqar ká fara balẹ̀ ká fọkàn balẹ̀ mbẹ́ wa qumu lillahi qanitin ká kírun yẹn kó rìflẹ́kìtì ìtẹríba wa fún ọlọ́run ọba wa dẹ́dà kí wá ní máa ń fà téèyàn fi máa ń rí ṣe nǹkan tí máa ń fà téèyàn fi máa ń rí ṣe òun náà ni hubbun kamil ká ní ìfẹ́ tó pé fún tọ́lọ́ ní ká ṣe ká ní ìfẹ́ tó pé ẹ̀rípa Ànábì wa sallallahu alaihi wasallam Ànábì ni wa ju'ilat qurratu ayni fi salat Ànábì ni qurratu ayni mi
nǹkan tí máa ń jẹ́ kí n tó máa ń ṣe ojú mi lọ́yìn ibi ìrun ló wà. Ibn al-Qayyim rahimahullah ta'ala wọ́n mọ̀rọ̀ kan pé in tó jẹ́ qurratul ayn ó ní a'la al-mahbubat in tó ga jù nínú nǹkan tí yàn ń fẹ́ ṣe pé in tẹ́mi máa ń fẹ́ ó pọ̀ ṣùgbọ́n èyí tó bá lékè nínú tẹ́mi ń fẹ́ ẹni jẹ́ qurratu ayn. Ànábì wa ju'ilat qurratu ayni fi salat. Ànábì ní kí gbogbo nǹkan tí máa ń wo ẹrú láyé ìrun lọ́lọ́run fi ṣe èyí tó lékè fèmí ló fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam yóò sọ fún Bilal arihna bis-salah ya Bilal arihna bis-salah ìrẹ́ Bilal arihna bis-salah ìwọ Bilal pẹ̀rún jẹ́ kírun ká lè rí fọkànbalẹ̀ ká lè rí dùnnú. Ó fi hàn pé ìdùnnú ìfọkànbalẹ̀ Ànábì orí ìrun ló wà jùlọ. In tó túmọ̀ sí o ní pé tó bá jẹ́ pé nǹkan kan wà tó ń da Ànábì láàmú nínú ọkàn àbí nǹkan kan wà tó ń ṣe lágọ̀ọ́ ara tá Ànábì bá ti dórí ìrun Ànábì ti rí nǹkan tí ó tù lọ́kàn sallallahu alaihi wasallam. Ó dìgbà tí ìrun tiwa náà bá tó rí báwọn ká tó máa tẹ́sítì àdùn ìgbàgbọ́. Tí ọ̀nà tó wà náà bá rí báwọn tó bá ti ń jọ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ á máa tẹ́sítì àdùn tó ń bẹ níbi ìgbàgbọ́. wa ju'ilat qurratu ayni fi salat. Sheikhul Islam Muhammad ibn Abdul Wahhab wọ́n kọ risala kan níwọ̀n àbá kan wọ́n pè ní wajibuna nahwa ma amarana Allahu bihi. Kí ni ojúṣe wa sí gbogbo tọ́lọ́run bá pa wá láṣẹ? Ìgbà tó ń sọ pé ojúṣe wa sí tọ́lọ́run bá pa wá láṣẹ wọ́n ka ojúṣe méje. Alákọ̀ọ́kọ́ wọ́n ní al-ilmu bihi agbọ́dọ̀ mọ̀ tọ́lọ́run pa wá láṣẹ aqimu ssalah wa atu zakat agbọ́dọ̀ dáhùn mọ́ agbọ́dọ̀ dá zaka mọ́ ọlọ́ba pa wá láṣẹ àwẹ̀ agbọ́dọ̀ mọ̀ kí ló ń jẹ́ àwẹ̀ kí ló fi tó dé ọlọ́ba pa wá láṣẹ pé ká ṣe dáadáa sáwọn èèyàn ká sọ̀rọ̀ dáadáa agbọ́dọ̀ mọ̀ kí ló ń jọ̀rọ̀ dáadáa kí ló ń jọ̀rọ̀ burúkú al-ilmu bihi agbọ́dọ̀ mọ̀ tọ́lọ́run pa wá láṣẹ wọ́n ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tó jojúṣe òun náà ni mahabbatu ká tó lè rí nǹkan yẹn ṣe á nífẹ̀ẹ́ rẹ̀ nítorí wọn kọ́ wá láṣẹ tá a bá ti nífẹ̀ẹ́ rẹ̀ á lè rí ṣe tó gbà náà bí nífẹ̀ẹ́ ẹ̀rùn lànà bí fẹ́ràn tó fẹ́ràn òkè ìjọsìn sí ní kéèyàn nífẹ̀ẹ́ ntọ́lọ́wọ́n bá pàṣẹ ẹgbẹ́ àwọn afáàmọ́ ń ṣàlàyé pé tá a bá ń sọ nípa mahabba wọ́n ní ọ̀tọ̀ ní mahabbatullah ọ̀tọ̀ ní mahabbatu lillah wa fillah. Mahabbatu ma habbahu Allah in tó náà bá nífẹ̀ẹ́ ká nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ àtúrì nára wa ká nífẹ̀ẹ́ rẹ̀ kó jẹ́ pé tó wà náà bá ń kírun lisanul hali wa yóò máa jẹ́ arihna bis-salah pé orí ìrun láti dé ara wo balẹ̀ síbẹ̀ ọkàn wo balẹ̀ síbẹ̀. Ẹ wo àwọn táwọn máa ń wo bọ́ọ̀lù yẹn 90 minutes yẹn bó ṣe jẹ́ waste lójú àwa kan wọn ìfẹ́ kó tán ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o ìfẹ́ ìníjẹ́bẹ̀ irú ìfẹ́ yẹn láwọn tán wo bọ́ yẹn tán bá transfer sórí ìrun lọ́gán ni wọ́n rí adùn gbàgbọ́. a'la al-mahbubat ìntẹ́rù máa ń fẹ́ èyí tí ó wà lókè jù kó jẹ́ tọ́lọ́n lọ́lọ́n sọ pé walladhina amanu ashaddu hubban lillah. Àwọn tán jẹ́ olùgbàgbọ́ òdodo ìfẹ́ tó lágbára jù ìfẹ́ tó bá jẹ́ tọ́lọ́n ni máa ń lágbára jù dodo wa. Ẹ jẹ́ ká kọ̀ǹfíà irúfẹ́ tá a ní sí ìrun kíkí irúfẹ́ tá a ní sí pé kí ìrun ogun ká kọ̀ǹfíà sí pé ìfẹ́ tá a ní sí pé ká wo bọ́ọ̀ 90 minutes láwọn tá a bá máa ń wò ká kọ̀ǹfíà sí ẹlòmíì tán bá ń gist lọ́wọ́ normal political gist wọ́n lè ti torí rẹ̀ míì sí náà fìlà torí pé wọ́n ń gbádùn gist yẹn so torí pé ìrun èyí tán pè yẹn kò make sense sí wọn tó gist tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn walladhina amanu ashaddu hubban lillah. So mo ní ingredient àkọ́kọ́ téyìn ó fi rọ́lọ́wọ́ ọba sí ní level yìí ó ní alhubbu at-tam aw alhubbu al-kamil èyí ò nífẹ̀ẹ́ nǹkan yẹn completely díẹ̀ díẹ̀ ní ẹ̀jẹ̀ àmọ́ fi kọ́ra.
ẹlẹ́ẹ̀kejì wọ́n ni al-khudu' at-tam al-khudu' at-tam àti ìjuwọ́lẹ̀ pátápátá tíyàn bá ti máa kíyàn gbìyànjú kíyàn lò ìran ànábì wọn ni bó ṣe máa ń kí lélẹ̀ sallu kama ra'aytumuni usalli al-khudu' at-tam ká ju ọwọ́ wa ká jùlẹ̀ pátápátá fún bí a ṣe ní ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ní o máa ń ṣe tá a bá ṣe lè insha Allah ta'ala ìjọsìn wa yóò ní ọkàn yóò ní ara tó pé ìjọsìn wa kó mọ̀ jẹ́ pé ara nìkan ni ó máa ní kò ní lọ́kàn kí ni mo dà lérò yóò jẹ́ pé bàbá ṣe ń fara wa ṣe bẹ́ẹ̀ náà lọ́kàn wa ni ó máa wà ní ibẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ náà ní gbogbo ìgbà èyí tó tóbi jù nínú iṣẹ́ tá a máa fi jọ́sìn fún Ọlọ́run subhanahu wa ta'ala lẹ́yìn tawhid ọ̀nà ni as-salah ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká mójútó káàkì kò dàbí pé káàkì dáadáa kò dàbí kọ́lọ̀ ń gbà àbí Ọlọ́run subhanahu wa ta'ala kọ́lọ̀ ń kọ́ mọ́sá àṣẹ náà rẹ̀ fún wa láti lè máa kí dáadáa kó sì dá lọ́wọ́ wa Allahumma a'inna ala dhikrika wa shukrika wa husni ibadatik wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Náà bóyá ìbéèrè bíi mélòó kó tó di pé